A kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà pé ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àní rógun káwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀ nínú ọdún tuntun tá a wà yìí. Aburú ò ní tọ́ sí wa àtàwa àtàwọn olólùfẹ́ wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Nínú kan tọ́kẹ́ torí kan. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú àti subscribe. Ẹ má kàn máa wò wá lásán, torí nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Ẹ̀yin tí mo fẹ́ lọ́wọ́ yín gangan náà ni pé ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ comment, ẹ bá mi subscribe. Ẹ rí i pé ọ̀tun náà ni mò ń mú wá fún wa. Orí ọ̀tun Ọlọ́run máa ṣe nínú ìgbésí ayé yín. Kí mo mú wá fún wa lénìí? Ìyẹn oògùn ìdákọ́lẹ̀, àgbo ìdákọ́lẹ̀ fún ọkùnrin tó jẹ́ pé tó bá ti ń gorí obìnrin láàrin ìṣẹ́jú 2 sí 3 ó ti damira. Ká ló ń fa ìdákọ́lẹ̀ yìí? Nǹkan tó fà á pọ̀. Ṣẹ́ni tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ jù nínú ara, ó máa ń fa ìdákọ́lẹ̀. Ṣé ẹ rí tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, fún àwa ọkùnrin tó yẹ pé tàbá tí ṣe nǹkan yìí, ara wa ò kí ń balẹ̀. Nígbà tí wèrè òru bá gùn wá, ó ti yé yín? Wèrè òru tó bá gun ọkùnrin míì, kódà aago tó bá di aago mọ́wọ́ kò ní mọ ibi tí ó jù sí, kò ní mọ ibi tí ó ju fìlà sí. Jagunlabi ó fẹ́ wẹdò, kò ní bìkítà kóbìnrin tiẹ̀ ń ṣàlejò lọ́wọ́ àbí ò ṣe lọ́wọ́, kò kàn án. Tá bá wá bárú obìnrin bẹ́ẹ̀ sùn, bí ó ṣẹ̀ṣẹ̀ parí ni, tí ẹ̀jẹ̀ yẹn ò tí ì dá lára ẹ̀. Tá bá wá bárú obìnrin bẹ́ẹ̀ sùn, èyàn ó kó ìdákọ́lẹ̀, torí pé in tó ń jáde lára wọn yẹn, ẹ̀jẹ̀ tó ń jáde lára yẹn, ó ń bá ìṣàn oríṣiríṣi jáde nínú ara wọn ni. Tá bá wá bárú obìnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀, á ní ìdákọ́lẹ̀. Tátọ̀sí bá pọ̀, àtọ̀sí tó pọ̀ lára, tá a wá lo oògùn, àbá lọ ń gba abẹ́rẹ́ sí ni, mi lábẹ́rẹ́ ò dáa o, àmọ́ abẹ́rẹ́ yìí ó ń ki nǹkan yín mọ́lẹ̀ ni. Ó máa ń fa ìdákọ́lẹ̀ tí ò bá tán nínú ara. Àtọ̀sí tó ọlọ́jọ́ pípẹ́, ó máa ń fa ìdákọ́lẹ̀. Àwọn obìnrin wa náà tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé wọn, wọ́n ń pa wá sára ni. Àwọn náà dẹ̀ wọ́n máa complain pé àwọn alágbájá ò lè ṣe bó ṣe yẹ kó ṣe mọ́, ṣẹ̀kan sùn lọ ni. Ìwọ náà ló fà á o, torí pé oríṣiríṣi nǹkan dúndùn òun ni ẹ fi ń ṣe ọbẹ̀ fún wa. Tẹ́lómi bá fẹ́ ṣe ọbẹ̀, tí ò bá ti tú magí 4, 5 sí i, kò tí ì rọ́bẹ̀ sè. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa yìí, ẹ̀yin náà lẹ̀ ń pa wá lóko díẹ̀díẹ̀. Fúnra ara yín náà lẹ̀ ń pa wá ní oko díẹ̀díẹ̀ látara ìtẹ́ ń fún wa jẹ. Gbogbo àwọn kan tó máa ń fa ìdákọ́lẹ̀ nìyí. Àìsàn ò ní fi ara wa ṣe bùgbé. Àní fàìsàn lògbà. Àmọ́ ẹ̀yin ìyá wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìwọ̀nba ni nǹkan dúndùn. Ìwọ̀nba ló mọ. Tó bá pọ̀ jù,
ẹ̀yin náà lẹ fọwọ́ ara yín fà á. Kí wọ́n láwàá ṣe tí nǹkan ọmọkùnrin wa tí ó fi máa le dáadáa, tí ò láà ń lo oògùn òyìnbó nínú tó jẹ́ àgbo àwọn bàbá wa. Nǹkan kékeré náà ni. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi like video, ẹ bá mi share, wáyé gbogbo ohun tí mo ti mú wá fún wa ẹ bá mi kọ́lẹ̀, torí pé Ọlọ́run dá wa ní onígbàgbé. Ẹ máa kọ sílẹ̀, ẹ máa kọ sílẹ̀. Ẹ bá mi lọ wá àlùbọ́sà funfun, àlùbọ́sà funfun ẹ jẹ́ kó pọ̀ díẹ̀, ẹ jẹ́ ká gún un. Tó ti yé yín, a dẹ̀ lè gé e, a lè fọ̀bẹ gé e, àmọ́ gúngún yẹn kó má kúnná. Tá a fẹ́ gún kó má kúnná, ká kàn fi kíní ká fi gún bó bá ṣe rọ̀ wá lọ́rùn. Ẹ jẹ́ ká wá omi òroǹbó tí a mọ̀ sí ọsàn wẹ́wẹ́, omi òroǹbó tá a mọ̀ sí ọsàn wẹ́wẹ́ tó pọ̀ díẹ̀. Tá a bá ti wá gún àlùbọ́sà funfun yìí, ẹ ká dà sínú ìkòkò tá a mọ̀ sí pot. Ó lè jẹ́ òrù, a lè lo òrù, a lè lo pọ́ọ̀tù òyìnbó. Tó ti yé yín, kò ṣe dandan, kò pọn dandan kó jẹ́ pé òrù tí àwọn bàbá wa ń lò. A lè lo pọ́ọ̀tù táwọn òyìnbó, pọ́ọ̀tù ìgbàlódé, a lè lò. Ẹ ká dà sí i. Ẹ jẹ́ ká wá da omi ọsàn wẹ́wẹ́ yìí tá a mọ̀ sí omi òroǹbó, ẹ ká dà sí i, ká wá sè é kó jiná. Omi yẹn jẹ́ kó pọ̀ o, ẹ jẹ́ kó omi òroǹbó yẹn pọ̀, ká sè é kó jiná. Sẹ́yìn tó bá ti wá jiná, ẹ jẹ́ ká fi aṣẹ́ ká fi gbà á. Bá ti fi gbà á, ìdọ̀tí yẹn ká dànù, ká wá rọ àgbo yẹn sínú ke. Ṣọ́ọ̀tì tó wà lórí sinapu yẹn, ṣọ́ọ̀tì tó wà lórí sinapu yẹn, òun là máa fi lò ó. Ẹ̀ẹ̀kan ni. Ẹ bá lò ó lénìí báyìí, tó bá tún di ọjọ́ kẹta, tó bá di ọjọ́ mẹ́ta lénìí, ká tún lò ó. Tá bá lò ó ní irú, tá bá lò ó ní ìjẹta, tó ti yé yín, ká tún lò ó lénìí. Ọjọ́ mẹ́ta mẹ́ta là máa lò ó. Ẹ̀ẹ̀kan ni lójúmọ́, ẹ̀ẹ̀kan lójúmọ́ ni. Ìdákọ́lẹ̀ tó confam ni, tested okay ni. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share video, ẹ bá mi like ẹ, ẹ bá mi pín káàkiri, ẹ bá mi fọ́n ká. Ọlọ́run kò ní dáwọ́ rírí ṣe rẹ̀ dúró lára yín. Ní nàkan tán kẹ́ ẹ tó rí kan. Ibi alẹ́, ibi ọ̀sán, ibi ìyálẹ̀ta, ìkankan ò ní tọ́ sí gbogbo yín àtèmi náà. Ẹ má wò wá lásán o, ẹ bá wa subscribe, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, owó ò ní tán lọ́wọ́ yín. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.